dédé àsìkò yìí o ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ibi tí ọwọ́jà ìrìnsẹ̀ iléeṣẹ́ wa tó dé. Adejoke Bakare lórúkọ mi. Ńgbà tí mo ní pé a kú dédé àsìkò yìí, ìdí tí mo fi kí n pa a kú dédé àsìkò yìí, àmọ́ ọ̀nà ń bẹ fún yín tó bá ti bọ́ sí àkókò tí ẹ̀yin náà ti fìdí kalẹ̀ o. Lónìí ọjọ́ Sunday àti nsọmọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ òdòwò wa. Ẹ káàbọ̀ sórí ètò Ojukoju iléeṣẹ́ Chatham TV Yorùbá. Tọ́ a máa tún kú Sunday tuntun o. Bóyá ká máa kíra wa báyìí pé a kú àmójúbà owó tuntun nítorí ó kú bí ijọ́ méjì ijọ́ mẹ́ta báyìí kí kábẹ̀rẹ̀sí ná olórin kan kọrin nígbà pé owó tuntun ti dé ìgbà yẹn ayé better life ni ó ní 15 naira lápapọ̀. Wọ́n lówó tuntun tó ń bọ̀ lọ́nà ṣùgbọ́n sì báyìí sí ibi tó wá dé yìí sí owó tuntun 500 naira tuntun 1000 naira tuntun ìyẹn ni pé èyí tó wà lọ́wọ́ wa ká máa ná díẹ̀díẹ̀ ká máa dá padà sí báńkì àkútẹ̀ lówó náà lọ́wọ́ náà tẹ́lẹ̀ náà à ń bọ̀ Ọlọ́run ni Ọlọ́run àkókò ṣàánú wa ebi ò dẹ̀ ní pa wá bó ti kó lé lọ́tún tó kó lé lóṣù tó Ọlọ́run á bá wa dẹ̀ lójú káwa náà dẹ̀ tún ṣe eléyìí mo fi ń kí wa káwọn sórí ètò wa ètò yín tá a pè ní Ojukoju nínú òṣèlú. Yomi Olayode lórúkọ mi ẹ bá fìdílé nǹkan kájọ máa jẹ̀gbádùn láàrin wákàtí kan. À ń jẹ̀gbádùn ètò lọ́nà nìyẹn nítorí pé níléeṣẹ́ wa ń bí ìbàyẹ̀ ọlọ́kan òjọ̀kan làwọn ètò wa tá a mú wá sójú ìwòran yín pàápàá jùlọ ní orí ètò Ojukoju tí ẹ bá gbàgbé kí n tó lọ sí ìdánidúró ráńpẹ́ àmì kí ìkejì mi tó gba ọ̀rọ̀ lẹ́nu mi ń gbà náà lọ́hùn mo ní tó bá ta kókó ìtumọ̀ ẹ kú dédé àsìkò yìí àwọn fi tó yín létí ara àsìkò tá a wà náà ní pé kó ní kálukú ọmọ tán ti sọnù kó mọ wá bàbá ẹ̀ kàn ní ló ṣẹlẹ̀ ní ìlú ṣẹ́ẹ́dórin Benin tarakùnrin kan Emmanuel tó gba ilé ẹjọ́ lọ tó ní kan pa láṣẹ fún Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó pé kó gba òun pé òun ni bàbá òun kó gba òun gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kájẹ́ta máa gbọ́ lábá pé bàbá ní pé immunity ó wà lẹ́yìn orí ọ̀rọ̀ náà kò sáyè DNA test. Ẹ dàbí àsìkò ẹ̀ náà ni bóyá ìgbà tí yẹn ní kí Sanwó-Olú claim òun sí gómìnà ìpínlẹ̀ Ògùn ó dàbí bàbá mi náà nígbà tó wà láyé Bíọ́dún lórúkọ ẹ̀ bí bàbá yẹn kọ́ ló bí mi ọ̀rẹ́ mi kémi náà ní kí Bíọ́dún Dàpọ̀ Abíọ́dún kó claim èmi náà kẹ́ni ká kó máa wò pé ká fọwọ́ tó bá ti rí ṣe àsìkò ẹ̀ lélẹ́yìn nínú ọ̀gá bá gómìnà sọ̀rọ̀ pé claim èmi náà wà ní kí ilé ẹjọ́ ni kó sọ pé ó dẹ̀ da ó mọ́ lára èmi náà mọ́ lára sí wa jọjọra wọn so. irú èmi náà báyìí sí èmi àti Tinubu adúdú ó ṣe ṣe kẹ́kẹ́ Tinubu ni bàbá mi. ó dàbá àsìkò ẹ̀ ní. èmi àti Adéwọlé Adébáyọ̀ adúdú àti ẹ̀jọ́ra wa ẹ̀kẹ́ wájú dúró gẹ́gẹ́ ní àlejò bàbá ó lè jẹ́ bàbá mi Peter Obi àjọra wa náà wọ́n kàn ní sọ pé ògbó Ìgbò ṣùgbọ́n sílẹ̀bùlẹ̀ ti bàbá Peter Obi àbí tó bí gangan ó lè jẹun ló wá sí ọ̀dọ̀ màmá mi tí wọ́n. So àsìkò ẹ̀ lélẹ́yìí káàkiri máa wẹ̀ ní ta máa kílèmù ni bóyá táwọn èèyàn dẹ̀ ń wò ni pé bẹ́ẹ̀ bá lè jẹ gómìnà ẹ jẹ ààrẹ àbẹ́ ẹ jẹ ilé ẹ wà ní jẹ sẹ́nétọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe fún wa àṣẹ kákó máa kílèmù yín bóyá tàbá pè pé òkè bàbá mi ni so bóyá tó wáyé kán ṣe fún wa ń gbà ẹ bóyá wọn á ṣe fún wa àsìkò ẹ̀ ló tó báyìí so ẹ̀yin náà máa wẹ̀ ní tẹ́ bá lè kílèmù ni ẹ̀yin ara lé náà pé ta ni mo lè kílèmù. èmi ti kílèmù ẹ̀wọ̀n kílèmù wọn o. èmi ti kílèmù Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn mo ti mú tèmi kúrò ń bẹ́ẹ̀ nìyẹn so ẹ̀yin náà bọ́ síta ẹ̀ mo ti. mo ń sọ́màlì mo ti kílèmù bíi méjì mẹ́ta mo kílèmù Bọ́lá Ahmed Tinubu adíjedupò ẹgbẹ́ òṣèlú APC mo kílèmù ẹ̀ bàbá mi ni mo tún kí ṣe pé mo kílèmù fẹ́nu o mo kílèmù tòótọ́ ni kílẹ̀jọ́ tó dá sí mo kílèmù tòótọ́ ni o mo tún kílèmù báwo náà Abíọ́dún ti Oyèbánjí tèkìtì ẹ̀kẹ́ náà ìrora ẹ̀kẹ́ wá fẹ́ jọra kẹtìrì mo kílèmù òun náà bàbá. ó ti di ọ̀rọ̀ bàrí nígbà tí ìyá kan dédé wò tó tọ́ pé òun lòun. oníkan púpọ̀ yàrá láǹgbà sípò òun àti kílèmù ara wa lọ báyìí. ó ti ń gbé kórìíta báyìí dé pé bàbá mẹ́ta ló máa jà sọ́mọ ọkọ̀ tó báyìí ó ti dáa. mo tún ti kílèmù Adéwọlé Adébáyọ̀ Adéjọdúpọ̀ SDP ọmọ bàbá kan náà ni wá ọ̀rọ̀ pé kò jọ kọ́ lélẹ̀ ẹ̀rí pa àjọra wa mo ti claim gbogbo yín kí gbogbo yín wá máa ṣẹ̀tọ́ fún mi. wọ́n máa mówó wá báyìí ni o mo ti fẹ́ tọ̀ owó ńláńlá. akọ́kọ́ ilé ẹjọ́ tàbá ti gbégbèsè máa pe ilé ẹjọ́ kó pa aláṣẹ gbogbo yín kẹ́ẹ̀dì bàbá mi bàbá mẹ́ta ń bíyàn ẹgbàgbé ẹ̀ bàbá mẹ́ta ń bíyàn eré ìdájọ́ ká ti sọ pé ń gbàdá ti ń claim ara tó mọ́ tó jẹ́ ká máa tẹkọ̀ létí lóòkè òkun ẹ dákun torí Ọlọ́run lẹ́nujọ́ mẹ́ta yìí gbogbo àwọn adíjedupò pátápátá ó dàbí wọn níbo mẹ́ta ti ń kéde àbí polongo ìbò
wọ́n polongo ẹ̀ lókè òkun ju òkè wa ń bí lọ. Tẹ́bà gbàgbé wọ́n tẹkọ̀ létí Amẹ́ríkà, wọ́n lọ Italy, wọ́n lọ Spain, wọ́n lọ UK. Èyí tó wá dà pé lọ́sẹ̀ tá a parí òun ni ọ̀rọ̀ ti Chatham House. Ẹ dákun torí Ọlọ́run, ìpàdé ilé àpérò Chatham, ẹ jẹ́ ká wò báyìí, kí ni Chatham House dúró fún? Ìkejì, kí ni pàtàkì ẹ̀ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà? Àǹfààní wo ló fẹ́ ṣe fún wa nínú ìbò? Àbí INEC kò ní sọ fún wa pé wọ́n ti gbé àpótí ìbò lọ sí Chatham House pé gbogbo ọmọ orí àmọ́ ti gbé lọ sí UK, àmọ́ ti gbé lọ UK, àmọ́ gbé lọ Spain, àmọ́ gbé lọ Italy, àmọ́ gbé lọ Amẹ́ríkà. Kí ni pàtàkì ẹ̀? Kí ni kókó? Kí ni ìwúlò ẹ̀ fún wa? ìbádà bá ní ká wò ó kàn dùn mí lé, ó ṣe mí láàánú ni pé àwa tí ohun tó yẹ ká pọ́nlé ká gbé gẹ̀gẹ̀ a kì í gbé gẹ̀gẹ̀, ohun tó yẹ ká pariwo, ọ̀rọ̀ wa ti dọ̀rọ̀ àgbà tí ò kẹun sọ̀rọ̀ tó fẹ́ máa kẹtan sáré, àti débi tí a fẹ́ máa kẹtan sáré báyìí. À ń sọ̀rọ̀ Chatham House, kí ló ní ṣe pẹ̀lú òṣèlú wa níbí? Lákọ̀ọ́kọ́ wò pé kí ni Chatham House jẹ́? Fine, wọ́n kàn jẹ́ àjọ kan tí kò ń ṣe ti ìjọba tí ó máa ń ṣiṣẹ́ ìwádìí pé òkè o kí ni wọ́n á ṣiṣẹ́ ìwádìí, wọ́n á dẹ̀ predict pé òkè báwọn ṣe ń wo yìí nǹkan báyìí lè ṣẹlẹ̀, wọ́n á wá pe àwọn adíje, wọ́n á máa fọ̀rọ̀ wọ́ wọn lẹ́nu wò, wọ́n ti wà tipẹ́. Adíje mélòó náà pè? Nítọ̀dọ̀ wọn lọ́wọ́ àbí ní ti bí? Lọ́dọ̀ tí wọ́n ló yẹ kán máa pè, bọ̀ nísìnyí wọ́n ti wá fẹ́ pẹ̀ káàkiri gbogbo ayé, wọ́n ti ní region, wọ́n ti ní African base tó yẹ pé ọ̀rọ̀ Africa náà máa sọ, ìyẹn ló kan àwọn adíje Nàìjíríà náà ṣe ní kán wá sọ̀hún yẹn pé òkè kí lẹ fẹ́ ṣe. So àwọn ti wòye nínú iṣẹ́ ìwádìí wọn, then wọ́n máa ń wo history láti forecast, wọ́n á wo history, wọ́n á wo present, wọ́n á wá fi forecast ọjọ́ iwájú pé àwọn rò pé kan báyìí lè ṣẹlẹ̀. Wọ́n wo economic hardship tó wà ní Nàìjíríà pé òkè àwọn tó fẹ́ dìbò yìí ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ pé òkè tán bá dà rẹ báwo ni wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ economy. Wọ́n wo insecurities tó wà pé òkè kò sáàbò tó ọ̀nà lè fẹ́ gbà láti dẹ́kun ẹ̀. Àwọn other policies tí wọ́n wò tíjọba ń ṣe pé òkè tí ò bójú mu, àwọn kan tán wò náà ṣe pé wọ́n lọ síbẹ̀ nìyẹn. Then ká wá wò pé òkè kí ni electoral value ẹ̀, because electoral value ẹ̀ ló ká máa béèrè. Torí a fẹ́ dìbò Nàìjíríà ẹgbòkè òkun lọ, tó bá yẹ pé wọ́n mọ̀ kán fẹ́ ṣe wá lóore ni àwọn wọn ṣe gbé ọ́fíìsì kan gbé wá sí Èkó àbí kan gbé wá sí Àbújá, kán wá pé èdè mẹ́ta tó wà pé ẹ̀yin Haúsá Ìgbò àti Yorùbá kán máa fi èdè Gẹ̀ẹ́sì sọ, káwọn kan máa ṣàyídà ẹ̀ sí èdè tí àwọn èdè kọ̀ọ̀kan tá a ní yẹn, so that káwọn aráàlú wo nǹkan tó ń sọ lọ́hùn yẹn gbà tán dọ́wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ Gẹ̀ẹ́sì nísìnyí tó bẹ̀rẹ̀ sí sọ gbogbo ẹ̀. Àwọn èèyàn tó jẹ́ Yorùbá nígbà yìí tí wọ́n gbọ́ èèyàn mélòó ló tiẹ̀ wò ó, àwa tá a kàwé, àwa kọ̀ọ̀kan tá a wo ẹ̀rọ mọ́wọ́n tá a kà díẹ̀ lámọ̀ túmọ̀ ẹ̀. So kò sí nǹkan kan tó ní ṣe, kò ní electoral value kan. Ọgbọ́n tó wà ń bẹ̀ kò sẹ́ni tó lè dìbò nínú wọn. Even tó ń sọ pé election from diaspora pé àwọn tó wà lókè òkun bóyá wọ́n lè dìbò, wọ́n ti bẹ̀rẹ̀. Even gan wọ́n kàn ń promote ẹ̀ lọ́wọ́ ni kò tí ì bẹ̀rẹ̀. So kò ní nǹkan kan ṣe pẹ̀lú wa, ṣùgbọ́n tó dùn wá ni pé tó dùn mí bẹ́ẹ̀ tó dẹ̀ bá máa dùn yàn àtàwọn tó ń wà lé ni pé kiri. Ẹ jẹ́ ká dá tọ́ mi ìná, tá a bá padà dé a máa tẹ̀síwájú lórí nǹkan tí à ń pẹ̀ kẹ́lù. Afẹ́kọ́ sáré délé agbára, ẹ kú kàlẹ̀ lọ́dẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúkojú. Dámilójú pé ẹ̀yin náà ti wá nǹkan fi pa ẹnu, ẹ ti fi pa ẹ̀kẹ́. Ọ̀dà náà ọjọ́ ìsinmi la wà, ọjọ́ àkúbà náà ni, ọjọ́ kú lọ́jọ́ kẹ́ni, ọjọ́ ìsinmi, ṣùgbọ́n ọjọ́ àìkú ni, àní kú ọjọ́ ìsinmi ni láṣẹ Elédùmarè. Níta ń pẹ́ ẹ̀kẹ́ ló kàtó lọ sílé agbára, òun náà ní pàtàkì ipa tí Chatham House tí àwọn èèyàn wa tí wọ́n ń gba òkè òkun lọ. Kí ni pàtàkì ẹ̀ sí wa? Kátó lọ sí ìdánidúró rápọ̀ wọ́n ti gbẹnu lé ọ̀rọ̀ bó ṣe wúlò sí àwọn òǹdìbò sí, kí ni pàtàkì ẹ̀, ìyẹn ni ẹ̀ ń sọ kó tó di pa lọ sí ìdánidúró ráńpẹ́. So bí mo ṣe ń sọ lọ ká tó lọ pé kò ń ṣe pé ó ní pàtàkì kan sí òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, tó yẹ pé mọ̀ pé ó ní pàtàkì sí wa ni wọn bá gbé wá sí Nàìjíríà kán máa fi èdè àdúgbò kán máa fi sọ fáwọn èèyàn káwọn mọ̀ pé òkè nǹkan báyìí, gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ àwọn adíje tó lọ bẹ̀ pé òkè báwo ló fẹ́ ṣọ̀rọ̀ ọ̀rọ̀ security, ọ̀rọ̀ àìsáàbò tó wà ń lò, ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé nǹkan kan ó yá sọ fún wa tó bá débẹ̀ báwo ló fẹ́ ṣe nǹkan kan tó ń sọ yẹn,
ó yẹ kán wá bí kán máa wá sọ ní so kò ní electoral value kankan tó hard sí wọn dẹ̀ kí ń dìbò bá dẹ̀ yẹ sọ́gbà tá a bẹ̀rẹ̀ INEC ò tí ì gbá kò tí ì bò lọ sọ̀hún ifun àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun gan wọn lẹ́tọ̀ọ́ àti wọn tí ì láǹfààní àti dìbò wọ́n sì ń fẹnu jẹ́ ni so kò ní kankan ṣe bíi pé ìfàkókò ṣòfò òun ló jẹ́ àti ìfowóṣòfò so iṣẹ́ tán ń ṣe ojú pé kán ṣe ìwádìí àwọn wàhálà tó bá wà nítorí pé ó lè ṣẹlẹ̀ kán dẹ̀ bìlọ́ àwọn tó fẹ́ díje pé ọ̀nà ọ̀jọ́ tẹ́bi gbà wọ́n ṣe. ó dàbí pé àtẹ̀fẹ́ ní tó fẹ́ dàbí irú ẹ̀ka bẹ́ẹ̀ torí gẹ́gẹ́ bí chatham house yìí kì í ṣèjọba lónìí non-governmental ni ní ìtàn fi pé wọ́n yìí sí ọmọ níye tí wọ́n san. private body ni. àwọn náà pè wọ́n wá àmọ́ ọ̀nà sọ pé wọ́n fẹ́ lọ. àwọn náà pè tẹ́bá lẹ fẹ́ wá tẹ́bá fìfẹ́ hàn pé fẹ́ wá oníye tán máa san ìyàtọ̀ sípò oníye tán máa san bàálù tán wọ̀ lọ owó ló bá dé àwọn tán kó lọ owó ló bá dé ibi tó sùn sí gbogbo owó náà ló bá dé àti náà sọ owó Nàìjíríà. kí wàá ní ọ̀dàpá ní ètò fẹ́ dà bẹ́ẹ̀ náà NIIA. yàtọ̀ sáyẹn NIIA yẹn tẹ bá wo mission. n tó lọ sọ lọ́hùn ṣé wọ́n lè sọ ní NIIA. wọ́n lè sọ ń bẹ̀rẹ̀ ìfún yẹn gan a ti ń lọ jìnnà àjọ kan wà tí ààrẹ tẹ́lẹ̀ tó ń ṣàkóso ẹ̀ ààrẹ nígbà ológun bàbá wa Salami Abubakar nígbà tán pè wọ́n wá àjọ iná ti máa ń tọwọ́ bọ̀ òwe pé kò ní sí wàhálà kò ní sí wàhálà kò ní sógun. ṣé gbogbo àwọn adíje ààrẹ nígbà tí wọ́n pè ṣé gbogbo náà lọ bẹ̀ káwọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ aláwọn tiwa náà ká tó tún máa lọ bẹ̀ bàbá yẹn ń dọ́ tó ti kúrò níjọba gbogbo ètò ń ṣe ni pé bí ìlú ò ṣe ní dàrú tábà wọnú 2015 táwọn èèyàn ń pariwo pé ó máa dàrú ogun máa ṣẹlẹ̀ Jonathan ní kò ní gbéjọba alẹ́ òkìní kan kìní kan òun ló lọ bẹ̀ẹ́ wò lé pé Nàìjíríà ju ẹ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n bá ń sọ pé oríire ẹ kò béèrè fún ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà kankan mo fẹ́ kó o múṣẹ lé nìyí kódà àwọn ọkọ ń pe ààrẹ àná pé kó pe ààrẹ tó wà ń pò sí pé ó yà pé kó kíkú oríire so bàbá yẹn gbèrò àjọ yẹn kalẹ̀ kò jọ wọ́n lójú ń bọ̀ yẹ pé Nàìjíríà ló jọ wọ́n lójú then àwa ní NIIA níbí Nigeria Institute of International Affairs tán lè ṣerú nǹkan yìí náà àwọn tó wà ń bẹ̀ kí làwọn ń ṣe wọn àṣẹ nǹkan kan kàn gbowó kan yọ ǹjẹ́ gbogbo kí ni ìdádúró pé àwọn tó wà ń bẹ̀ náà tó bá pè wọ́n náà ṣé wọ́n ti wò pé kì í ṣòkè òkun náà pé àwọn tí àwọn ò ní lọ pé wọ́n lè má wà tá bá tẹ̀ pè wọ́n náà iṣẹ́ wo ni wọ́n ṣe ń bẹ̀. tó bá yẹ pé wọ́n lè má wà tá bá pè wọ́n lè má wà bóyá títí chatham house náà ló tẹ́ wọn lọ́rùn àwọn NIIA ìrẹ́ pa náà lè máa gba ọ̀nà yẹn láti pe owó wọlé sí àpòjọba orílẹ̀-èdè Nàìjíríà gbogbo tí wọ́n ti fẹ́ díje lórílẹ̀-èdè àgbáńlá ayé àti lórílẹ̀-èdè Áfíríkà ká máa pè wọ́n wá ká máa wá ká máa sọ. nítorí pé àwa ò kì í ná ní nǹkan tiwa tó bá tẹ̀ bẹ̀rẹ̀ lọ́la ń sìn wọ́n ní ilé lèèyàn ijó tí yẹn máa jó níta ilé lèèyàn tí wọ́n á ti máa gbìyànjú ẹ̀ lórí tó bá tẹ̀ ní wọ́n ṣe ń sìn pé òkè o àwọn fẹ́ máa pè nígbà táwọn tó wà nílé gan ò ti respect wọn because tábà wọ́n sí àwọn tó wà ń ta náà ní dáhùn wọn ní dáhùn so kábàtì ìlọsókè òkun lọ́wọ́ ẹ̀rọ akọ́wọ́ Áfíríkà ń bí lásán wọn ní yọjú síbẹ̀ so àwọn náà lè ṣe but torí pé nǹkan wa a kì í ná ní ẹ̀ even n tó kéré jù níta sọ pé kíní kan made in Nigeria wa ni kò ní jọ original àwọn tó dẹ̀ fẹ́ ṣe náà gan àwọn gan already àti ṣe original torí gbọ́dọ̀ pé àwọn aráàlú náà ààrẹ àti sanwó original ó pè wá ká máa ra nǹkan 20 naira kára lẹ́ẹ̀ márùn láàrin oṣù pé ká lọ ra ní 100 naira kan ká máa lò jálẹ̀ lọ. yàrá ilé ọ̀rọ̀ rẹ gbọ́ yìí o àtẹnu àbùkù bá ọ̀rọ̀ pé wọ́n lọ chatham house ṣùgbọ́n táwọn ò ní pé ètò ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe jẹ́ pé àwòkọ́ṣe là ń fi tòkè òkun ṣe ṣùgbọ́n presidential system of government tí à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà à fi taratara mọ́ bí tí ó fì sí tàbí tó fara pẹ́ tàbí tó fara jọ torí iye tá à ń ná lórí ètò ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọjá àfẹnusọ ní ti alágbádá wa yìí Ọlọ́run bá nìkan ló lè bá wa ṣe ààrẹ náà ni àwọn ìgbésẹ̀ tó ń gbé tán lò òkè òkun láti lọ ṣèpolongo fọ́ọ̀n tí wọ́n láǹfààní láti wá dìbò lé àwọn tó sì jẹ́ tiwọn tó máa dìbò ńlé gan ohun tó ń fà lọ́wọ́ ojú nǹkan tí èèyàn lè sọ pé ẹ̀já mójú kúrò ńbẹ̀ kékeré ni chatham house tí wọ́n sọ yìí tí wọ́n lọ tí ó di pé ó di nǹkan tí gbogbo ayé ń pè lọ́tún lọ́sì lákòókò tá a wáyé wọ́n dá sílẹ̀ láti nínú oṣù kẹfà June 1927 láti bẹ̀rẹ̀. wọ́n ti fẹ́ celebrate the 100 years plus báyìí. bẹ́ẹ̀ni ló ti wà ń bẹ̀ káyọ̀ pàwọ̀ tẹ̀ tí wàá péye ọdún náà èyí táwọn ti ń gbìyànjú tá à ń dá sílẹ̀ lọ́lọ́kùn òjọ̀kan gẹ́gẹ́ bí Yomi ṣe sọ ó nípa ní ètò farapẹ́ etígọ́ ààrẹ ológun ìjẹta àbí ìjẹrin tó kápẹ́ lánàá torí òní ológun tó gbẹ̀yìn tí alágbádá àjọ tó gbé kalẹ̀ tó fi ń ṣe àwọn adíje wọn fi bẹ́ẹ̀ fi taratara
rọ̀ mọ́. Yàtọ̀ sí yẹn Gowon ààrẹ ìgbà kan nígbà civil war tó ìgbà tó wà níbẹ̀ civil war bẹ̀rẹ̀ ogun abẹ́lé tó bẹ̀rẹ̀ òun náà dá àjọ kan sílẹ̀ ní Pray Nigeria tó ń lọ káàkiri tó ń gbàdúrà. Àwọn mélòó nínú àwọn adarí ló ń darapọ̀ mọ́ nínú àdúrà bó ṣe ń lọ káàkiri. Bàbá yìí náà ń gbìyànjú láti tan ìfẹ́ ìwàásù ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ káàkiri. Ó dàbí pé gẹ́gẹ́ bí nǹkan tó sọ ní pé ijó tá a máa jó ní ìta kákọ́ àkànbọ́ síta fẹ́ lọ́jọ́ òun ló fà á tó fi di pé gbangba tó ń pè wọ́n sí náà oníkálukú lọ ta kàngbọ̀n ni. Ṣùgbọ́n àwọn kan ń béèrè tí ó yẹ pé bóyá àkòrí ọjọ́ mi ni wọ́n ní ṣé restructuring la fẹ́ ni àbí true leader adarí. àwa aráàlú àmọ́ ohun tá a fẹ́ àwọn olórí gan ò mọ ohun tó fẹ́ ṣe fún wa gbogbo àti pé olórí dáadáa àti restructuring yẹn gbogbo àwọn adíje ni wọ́n ń ṣọ́ra láti sọ orú nǹkan tó fẹ́ ṣe. Kò dẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn àríwá ni gbogbo wa ń bẹ̀rù torí pé àwọn àríwá nǹkan kan wà táwọn ò fẹ́ gbọ́ àwọn ò fàtúntò ìyẹn restructuring yẹn torí pé inú unholy matrimony àjọṣepọ̀ tí ò mọ́ tá à ń ṣe yìí àwọn ń benefit ń bẹ̀ torí pé tí wọ́n sọ pé north ń tán gbà ń bẹ̀ ó pọ̀ ilé agbára ń sìn pé federal capital ń sìn inú ilẹ̀ ọ̀dọ́dọ̀ wọn ní north ló wà. Ó dáa náà wọ́n ní ká lọ sí ilé agbára pé ká lọ wo nǹkan tí wọ́n mú wa tó rọ́mọ alájẹ ni wá àbẹ́ ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa nílé agbára. À ń padà bọ̀ lẹ́yìn tí a bá fi àfihàn tá a fẹ́ fi hàn yín tán. Ẹ kú kalẹ̀ lọ́dẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúkojú. A fẹ́ ṣàlàyé nǹkan kan látìgbà tí ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ láti rí àwọn ìkọlù kọgbà lọ́tún lọ́sì. Irú àwọn ìkọlù wo wá ni a pè ní electoral violence ìkọlùra lásìkò ìdìbò. A máa mú láti ìpolongo lọ sí ti ìdìbò. Ìkọlùra irú ẹ̀yà wo ni kí tiẹ̀ ní tó mọ ìkọlùra yìí gangan àti irú ipa mélòó ló pín sí ẹ̀yà wo ló yapa sí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ kí ni ìtumọ̀ ìkọlùra yìí gangan ní àkókò ìdìbò ìbò ló ti bẹ̀rẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ ìkọlùra ni pé àwọn ìwà jàgídíjàgan tó lòdì sófin. Lákọ̀ọ́kọ́ àwọn ìwà bíi ká máa rẹ́ ọmọ ẹnìkejì jẹ bíi ká gbégi ká fi na ẹnìkejì bíi ká dí ẹnìkejì lọ́wọ́ káwọn kó má lè polongo ìdìbò bíi ká jápò tí ìbò gbé bíi kí a máa sọ pé àgbà èsì ìbò bí ká máa sọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ sí olùdíje míì ká máa sọ̀rọ̀ tí ò bójúmu ká máa kó káàdì ìdìbò lọ́wọ́ wọn gbogbo àwọn nǹkan yẹn ni kò dẹ̀ ń ṣe tábà wò pé ìbò ló ti bẹ̀rẹ̀ kò ń ṣe pé ìgbà tí ìpolongo bẹ̀rẹ̀ nìkan kódà kò ń ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nìkan kò ń ṣe ẹgbẹ́ kan sẹ́gbẹ́ kan ó máa ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ láti ìgbà tí wọ́n bá ti di pé wọ́n múra wọ́n fìfẹ́ hàn pé mo fẹ́ díje ni wàhálà kọlùra ti máa ń bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n máa ní kakọ́s tábà wò lẹ́kọ̀ọ́ sí ká fi Èkó ká fi ṣàpẹẹrẹ wọ́n ní justice group wọ́n ní mandate group so inú ẹgbẹ́ kan náà wà justice group àwọn á máa lé pé kíní yìí ọ̀dọ̀ àwọn ló yẹ kó bọ́ sí mandate á máa lé láti bẹ̀yẹn adìlẹ́yàmẹ̀yà táwọn adíje náà bá ti bẹ̀ sí jáde tán díje àwọn kà á sáta bẹ́ẹ̀ mandate group yá mandate ló lágbára bàbá ló ní justice ló lágbára àwọn kan ló ní wọ́n á wà ń bẹ̀ láti bẹ̀ náà tí wọ́n máa tahùn síra wọn bí tí wọ́n láti ń bẹ̀rẹ̀ ni á di pé tán bá lẹ ìwé ìpolongo ìyẹn pósítà àtẹnìkan justice group lè lọ kó lọ àti mandate àkọ́kọ́ bẹ̀ nínú bẹ̀ yẹn tó bá tún kúrò ń bẹ̀ yẹn ló máa tún di pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ eléyìí tá bá wo ìbò abẹ́lé tí ìbò kọmẹsẹ̀ ọyọ tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ààrẹ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kódà ní àwọn àdúgbò Bàrígà bódìdí bí ẹ̀mí èèyàn ẹyọ kàbí méjì ló lọ Àlímọ̀ṣọ́ Òrìṣe Agége wàhálà wà ń bẹ̀ Etí Ọ̀sà wàhálà wà ń bẹ̀ Àmúwò Ọ̀dọ̀fin báwọn ibi kọ̀ọ̀kan wà tó wà àwọn tó ń pè ní kọlùra nìyẹn àwọn kan sọ pé ẹgbẹ́ báyìí bá làwọn wà kíní kan làwọn ń tẹ̀lé wọn ò ní gbà síra wọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ìpele kan nìyẹn tó bá kúrò bẹ́ẹ̀ tán tó bá di ẹgbẹ́ òṣèlú sí ẹgbẹ́ òṣèlú ìyẹn náà lọ lẹ́kọ̀ọ́ lọ́ba yẹn sìn pé ẹgbẹ́ kan jáde tí ẹgbẹ́ PDP bá jáde ẹgbẹ́ APC lè lọ sọ̀kò fún
tẹgbẹ́ APC bá jáde ẹgbẹ́ PDP lọ sako fún tí bá jáde wọn á ní òkè ibi ẹ má gba bí gbogbo wọn á kọlura wọn ìkàntún nìyẹn ẹgbẹ́ òṣèlú sẹ́gbẹ́ òṣèlú nìyẹn gbogbo ìyẹn pé ìdìbò ń bọ̀ lọ́wọ́ nìyẹn ìpele míì tún wá ni pé ìbò ti wá bẹ̀rẹ̀ o pé òkè ọ̀la lọ́jọ́ bò òkè ní lọ́jọ́ bò ó wá di pé ẹgbẹ́ mi fẹ́ kó wọlé a máa ń rá àwọn àdúgbò kan tó yẹ pé ẹgbẹ́ kan ni wọ́n rò pé bóyá ẹgbẹ́ kan tí kò sí níjọba bóyá ó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ tó wà níjọba àwọn àdúgbò kan àti pé àwọn kan ti dìde wọn á lọ jápò tí ìbò gbé àwọn òṣìṣẹ́ oníbò wọn á nà wọ́n. jápò tí ìbò gbé lákòókò tá a wà ó ti fẹ́ ló ṣọ́ọ̀tì ni kò wúlò ìjọba ti jí gbé sí wọn máa kásù bẹ̀ ni electoral law ìfàyè gbà pọ̀ kó tó dà kókò yìí so wọn á lọ bẹ̀ wọn á jápò tí ìbò gbé àwọn òṣìṣẹ́ elétò ìdìbò tó wà ń bẹ̀ wọn á nà wọ́n wọn á fà wọ́n láṣọ ya wọn aṣọ oríṣiríṣi ìfún láwọn àdúgbò kan ní ìbò tó lọ ìlọyìn láti ọkọta kankan àdébí tó ti jó tó ti kó àpótí ìbò jó àti pépà tán jó kò ń ṣe bí Èkó nìkan ó wà lánàmbra náà tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà. gbogbo ìpínlẹ̀ ẹ̀yẹ́ kí wọ́n wọ ẹ̀yẹ́ ká tún wọ́n báyìí pé bí àwọn kan wọ́n mú àwọn kan pé wọ́n gba káàdì alálòpẹ́ ìbò lọ́wọ́ wọn ṣé yẹn náà sì dára electoral. òun náà wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ti ṣe lòdì sí òfin tí ètò ìdìbò sọ àtòfin Nàìjíríà gbogbo nǹkan tó bá ti lè ṣe láti lè fi dá ètò ìjọba àwarawa lọ́wọ́ so òun lè electoral violence. wọ́n ṣe ń jó àwọn ilé àwọn tó wà ní island office tó ń jó káàkiri àwọn electoral violence ẹ̀yin ará ilé ẹ̀ ti gbọ́ báyìí sìn wọ́n wá gba káàdì ìdìbò ẹ lọ́wọ́ ẹ̀ wọ́n sọná sí iléeṣẹ́ àjọ elétò ìdìbò wọ́n ń ṣe kíni wọ́n ju òkúta lóra wọn àwọn ọlọ́pàá tiẹ̀ ti ṣe ọ̀nà náà kankan nípa ti rálì tó ń fẹ́ máa ṣe káàkiri wà á jẹ́ ká mọjọ́ tó wọ́n fẹ́ ṣe tiẹ̀. àtìlẹ̀ bó ṣe wà náà tẹ́lẹ̀ nìyẹn ìkọjá yìí náà ni ìjọ tí ẹgbẹ́ APC bá ti ń ṣe ẹgbẹ́ PDP ò gbọ́dọ̀ jáde lọ́jọ́ yẹn ọjọ́ tí ẹgbẹ́ PDP bá ti ń ṣe wọ́n gbọ́dọ̀ ṣe rálì lọ́jọ́ yẹn wọ́n lè jáde kọ́ máa ṣe bò alábẹ́lé. báwo wá lọ síbẹ̀ kọ́ ni pé kọ́ lọ́ máa jugi sókè wọ́n bá ní pé àwọn tó wà ń bẹ òfẹ́ ni. torí wọ́n máa kó tó lè ṣe rálì ó máa lọ gbàwé àṣẹ ojúṣe àwọn ọlọ́pàá ó kàn jẹ́ pé bí a ṣe ń ṣe ìbò tiwa bá ṣe ń dìbò tí a ṣe òṣèlú tiwa ní orílẹ̀ Nàìjíríà nígbà ó yàtọ̀ ojúṣe ọlọ́pàá ìfowó débi ìwọ́de táwọn èèyàn máa ń ṣe ìfẹ̀hónúhàn yẹn gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ àti ṣèfẹ̀hónúhàn náà bọ̀ má di ọmọlàkejì lọ́wọ́ má bà nǹkan ìjọba jẹ́ tí ọlọ́pàá ni pé ẹ lọ gbàṣẹ kí nìdí tẹ́ ẹ fẹ́ fi ẹ̀hónú hàn kí nìdí tẹ́ ẹ fẹ́ ṣe rálì nǹkan báyìí mo fẹ́ ṣe ẹ gbàwé àṣẹ ẹ tọwọ́ bọ̀wé èèyàn bíi 3-4 máa lọ ṣojú yín so wọ́n gbọ́dọ̀ fún ilé ọlọ́pàá iṣẹ́ tán gbà nìyẹn wọ́n máa dúró tì yín tẹ́ máa fi ṣe rálì yín àbẹ́fẹ́ ṣe ìwọ́de. iṣẹ́ ọlọ́pàá yẹn ni pé kí wọ́n má lọ wọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kó má bà nǹkan jẹ́ kó má lọ máa lu àwọn èèyàn kó má dẹ̀ dìjà kó má lu yàn kó dẹ̀ má dìyàn lọ́wọ́ ọlọ́pàá máa lọ wọ́rọ́ wọ́n wà wájú yín wọ́n wà lẹ́yìn yín wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ òsì kó má dàgbò sí lólẹ̀ kódà àwọn ọlọ́pàá ní ó mọ pass mọ́tò but ọ̀rọ̀ òṣèlú wa ti kúrò ńbẹ̀ kódà tá bá fẹ́ ṣe nǹkan kan sìn kódà wọn ò ní sọ fún ẹ pé má tilẹ̀kùn má jáde ṣùgbọ́n nígbà tí wọn náà bá jáde tó ò débi tó ń lọ lásìkò ìwọ gán ti mọ̀ pé òní jẹ́ òfẹ́ jáde. òpópónà títì gangan tó yẹ kí mọ́tò gbà yẹn ibẹ̀ ni wọ́n ti wá rìn. bẹ́ẹ̀ni wọn náà ṣe gbogbo náà ẹ máa ń gbọ́ 1 million máa ṣe káàkiri sí i. wọ́n á tún gbé sọ́jọ́ Monday ọjọ́ ajé tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹnì kò ní kẹ́ ẹ má ṣe àsìkò tẹ́yìn fìfẹ́ hàn tó yẹ pé ẹ̀yin wo pé iṣẹ́ òṣèlú lẹ́yìn mú ní òkúnkúndùn yẹn ẹnìkan níṣẹ́ tiẹ̀ tó ń ṣe pé kò sí àwọn kan wà tó yẹ pé báwa ṣe ń sọ ìṣe bí ọ̀nà táwa ń gbà tá a fi ń rán òṣèlú lọ́wọ́ làwa ń sọ yìí sí àwa ń là àwọn èèyàn lóye à ń pín nǹkan tó yà àwọn èèyàn àwọn kan wà wọn ò ṣetán àti làyàn lóye wọn ò ṣetán àti dìbò tí wọ́n ní pé kan wá síbi iṣẹ́ wọn kan ṣiṣẹ́ wọn kan dẹ̀ gbowó oṣù wọn ìjọba dá o ìjọba ò dá o tó gbà kò sí tó kàn wọ́n nìyẹn so irú àwọn yẹn àníjà ti di wọn lọ́wọ́ òfin dẹ̀ fàyè gbà ni pé ó lè dìbò o lè má dìbò ẹ̀tọ́ ẹni gẹ́gẹ́ bí aráàlú ẹ̀tọ́ ẹni gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ìyẹn gbogbo nǹkan tó bá ti ń dín nǹkan yẹn lọ́wọ́ violence ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá wo òṣèlú Nàìjíríà mo fẹ́ lè sọ pé ìgbà tá a ti bẹ̀rẹ̀ òṣèlú wa láti wà lẹ́nu ẹ̀ ó yàtọ̀ sí tí wọ́n yẹn ń ṣe láyé òkè láti ti wà lẹ́nu ní violence yìí tá a bá wo ogun abẹ́lé tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn kínní yìí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà mi ló yẹ kó jẹ kínní kan ẹ̀yà mi ló yẹ kó jẹ ńsìn àti gbàgbé ẹlẹ́yàmẹ̀yà wọlé àti gbàgbé lẹ́sìn mẹ̀sìn wọlé oríṣiríṣi ọ̀nà àti gbà wọlé níbi tó dé yìí so ó ti wá di bárakú fún wa but inú mi ń dùn bí pẹ̀lú àwọn òfin tó ń jáde ń sìn ìyẹn ni pé tí wọ́n bá lè tẹ̀lé. wọ́n á tẹ̀lé náà ṣèbí amaríjọ́ kan ó ti wà nù ìwé mímọ́ wọn nígbà kó tó dákòókò kan ọba kan ọmọ Joseph wọn ó ń bọ̀ díẹ̀ náà ló ń súnkàn àwọn tí wọ́n wá jẹ́ àwọn tó máa túmọ̀ òfin àwọn ló wá kù sí lọ́wọ́ báyìí
kó tóyàn bá ti darapọ̀ mọ́rọ̀ ti òṣèlú tán fi ipò wọn ṣe tòṣèlú tí wọ́n dẹ̀ wà ní àpèjẹ kan àbí àpéjọ kan tí inú wọn wá dùn débi pé máa bá ṣe ẹ lọ nǹkan tó ń ṣe mo ń tẹ̀síwájú àwọn tó máa móhùn ní móhùn wá ẹ bá tẹ̀síwájú bàbá. ó ti ń yé wa díẹ̀díẹ̀ báyìí so pẹ̀lú àwọn òfin yẹn tó bá bẹ̀rẹ̀ sí sọ pé òkè ìsìn ó ti ní àwọn òfin kódà bàbá wo ètò kan tí CBN ṣe ń sìn pé tó bá ti di January tó ṣe kan ló máa lè gbà àwọn nǹkan tó dáa sódà kò ní sí ìṣòwò báṣubàṣu wọn á máa ṣe náà o ṣùgbọ́n á gbètò nígbà tó sọ pé òkè o ò lè gbàjú ẹgbẹ̀rún lọ́nà 20 náírà lọ lójúmọ́ tó dẹ̀ kan táyé tó kọ̀ọ̀kan ìdè tó kẹyìn tó wà nípò àtẹni tó sì nípò o ò lè gbàjú ẹgbẹ̀rún 20 lọ ní ojúmọ́ ó mọ̀ pé lórí di ọ̀sẹ̀ kan o lè gbàjú ẹgbẹ̀rún lọ́nà 100 lọ nìyẹn o kù bẹ́ẹ̀ nìkan ó ṣe náwó. àwọn tó wá ń ṣe POS nǹkan bá náà yẹ fẹ́ ṣe. ẹ tó bá dé kòríta yẹn ní tó ṣe pé pọ́lísì ìjọba bá ti ṣe pọ́lísì àti ìdè sọ pé pọ́lísì yẹn dá àbí ò dá. ara violence náà ni ara electoral violence. wọ́n máa adjust ẹ̀ with time tó bá test run ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ mi tó bá rí pé kò fún àwọn èèyàn wọ́n á tún hold on the 9. wọ́n mọ tó wá ṣẹlẹ̀ on the 15 náà pé on the 9 January ló máa bẹ̀rẹ̀ owó tuntun ló máa jáde on the 15 pẹ̀lú ìtọ́jú ara electoral violence náà ni torí àkókò yìí a mọ̀ pé àwọn olóṣèlú nílò láti náwó gidigidi a ti tọ́ lórí ètò náà pé kán rántí wa lórí ètò Ká Sálàyé lórí ètò Ká Sálàyé àti lórí ètò gbogbo tá à ń ṣe ní kí là ń pè Kaftan TV Ojúkojú ẹ rántí wa àwọn ò ní pé kẹ́kọ̀ọ́ fún wa ní kẹ́wàá empower wa ṣùgbọ́n ẹ fẹ́ làwọn aráàlú lọ́yẹ̀ ni àbí. bàbá wo bọ́n ṣe ṣe yẹn wọn ò ní ká má náwó wọ́n ní kan transfer wa àwọn ní POS ò ní transfer wọ́n máa kówó fún ẹ irú àmì ìyá lọ́sọ̀dọ̀ ní POS sì mo fẹ́ gba 100,000. díẹ̀ ni tí wọ́n bá ti dé ìkórìtà yẹn tán wò pé bí ọ̀sẹ̀ méjì tán bá rí pé àfẹ́tẹ̀ yẹn wọ́n á tún regulate ẹ̀ ẹni bọ́n ṣe ṣètò yẹn lórí káńtà o lè gba ẹgbẹ̀rún lọ́nà 20 o ti wá lọ sí di ATM tó lọ gba ẹgbẹ̀rún lọ́nà 20 o ti lọ́nà 40. ọjọ́ kan náà pé 20 lẹ́yọ̀ kan. tó bá ti dé ìkórìtà yẹn wọ́n á tún adjust yẹ ebi pé wàá gbà because tá bá wò ó sìn pẹ̀lú ìtànṣe lọ́wọ́ sìn tá bá gba 100,000 lórí ATM sí a sì lè wọnú ilé ká lọ gba 100,000 mi lórí káńtà ìta ń ṣe tá lò lọ́wọ́ sí tó fi yẹn náà bá dé náà bó jẹ́ kán ṣe 20 síbẹ̀ yẹn kán ṣe 20 síbò mi wọ́n try àti ṣe dẹ̀ wọ́n fẹ́ kọjá pé gbogbo ayé ń yí lọ káwa náà move ká má dúró lójú kan náà gbogbo tán ń ṣe yẹn náà sí wọ́n fi ń dínkù ní débi pé kò ní sí pé ẹnìkan pàdé ẹnìkan lọ́nà ó gba báàgì owó lọ́wọ́ ẹ̀ mọ́ láti bí ọdún kan sẹ́yìn sí wàhálà pé wọ́n gba àpò owó lọ́wọ́ yẹn ó dínkù díẹ̀ á tún dínkù sí. wọ́n wá mú wọn lọ sí ilé tiẹ̀ pẹ̀lú káyọ̀ adéyà máa gbà á wọ́n bá débẹ̀ tó bá tẹ̀ ẹ́ pé ó lè gba ju 20,000 lọ tiẹ̀ báyìí wọ́n bá mú sọ́dọ̀ pé ṣe bí ọjọ́ márùn-ún a fẹ́ gba 100,000 lọ́wọ́ ẹ̀ ọjọ́ márùn-ún la máa fi gbà á lọ́wọ́ ẹ̀. ní Nàìjíríà wọ́n lè mú tí wọ́n bá rí pé owó pọ̀ wọ́n lè gbé síbi ní oṣù kan pé wà ń bí tílẹ̀ bá ti mọ́ lọ gbà fún wa tílẹ̀ bá ti mọ́ lọ gbà fún wa títí wọ́n á mẹ́sọ̀ pé wọ́n gbowó lákàntì yẹn owó yẹn tán tó bá ti tán kò sára tí ò sí lọ́wọ́ wa nílùú yìí tá a wà yìí. ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ní ààrẹ rẹ̀ fún ọ̀rọ̀ electoral violence lásán ká má fọ̀rọ̀ lẹ́sàn míì gbogbo ẹ̀ náà ti yànnàná wọ́n ní pé òun jugi fún láàrin ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan náà violence wà ń bẹ̀ olóṣèlú sólóṣèlú ló wà ń bẹ̀ ara ẹ̀ náà ni pé ẹ̀ ń gba káàdì alálòpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ń ṣàjọ electoral violence ni bẹ́ẹ̀ni ó wà bẹ́ẹ̀ àwọn olówó àṣeyẹ síra wọn wọ́n bá mi sọ̀kan ní fún àwọn káàdì tí n bá fún wọn bí mo mú lé wọn lọ́wọ́ tún yẹ̀rì ni báwo ló ṣe jẹ́ violence. ọ̀nà tó bá violence ló tàpá sófin. ẹ̀tọ́ títí ẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ olóòtà òun kọ́ ló tà á ṣe bọ́ bẹ̀rẹ̀ ni. ṣe bí ibi tí wọ́n sún wa dé ló di pé à ń tẹ̀tọ́ wa ó dàbí ọ̀rọ̀ ebẹ́ẹ̀lì àtẹ̀gbọ́n ẹ̀ tó ní pé wọ́n fún mi ní lásàrò sọ́ọ̀lù àti ìsọ̀ àti Jacob ni ẹ̀yà ara lé wọ́n ní pé àgbà káàdì ìdìbò alálòpẹ́ lọ́wọ́ èèyàn kì í ṣe electoral violence ó dáa náà jáde lágbára tá a bá padà dé ó violence àwọn tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ ẹ sì kú ìsinmi àsìkò yìí. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúkojú nínú òṣèlú dá mi lójú pé ẹ̀ ń gbádùn ohun tí à ń pẹ̀ kẹ́lù lọ́wọ́lọ́wọ́ báyìí
èyí tó kàn báyìí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí a ti sọ̀rọ̀ nípa ìkọlura ní àkókò ìbò àti ìdìbò electoral violence a fẹ́ sọ nípa kíni àwọn ohun tí ó máa ń fà á ó dàbà àti sọ àjẹmọ́ náà ni a tún wá kó pọ̀ pé kíni ọ̀nà àbáyọ tó ń fà àti ọ̀nà àbáyọ ní ṣókí káfíkásẹ̀ tó lẹ̀. tí a bá wo nǹkan méjì ló ń fa nǹkan kan ló kọ́kọ́ fàyè gbà òun ni pé àìsí òfin tó fìdí múlẹ̀ òfin dẹ̀ wà tó fìdí múlẹ̀ àwọn èèyàn ṣe tán àti tẹ̀lé ṣùgbọ́n àwọn atú òfin àbí àwọn aṣàmúlò òfin kò sí aṣàmúlò òfin tí ó kójú òṣùwọ̀n torí pé òṣèlú ló ń gbé wọn débẹ̀ òfin ti wà òfin ordinary paper lásán ni ṣùgbọ́n ó dìgbà tí ó dé lẹ́fù kan tó máa ń pè ní interpretation àwọn tán interpret ẹ̀ pé ok bó ṣe yẹ kó fi ṣe rìn eléyìí torí pé ọ̀nà tán ń gbà débẹ̀ àwọn olóṣèlú ló yàn wọ́n síbẹ̀ ìyẹn ló fàyè gbà á dẹ́ gbogbo wà bàjẹ́ láwùjọ wa tá a wà yìí torí pé òfin kò sí àwọn tó ń ṣètumọ̀ òfin tó ń ṣàmúlò òfin tó ń kàn pa pé kíní yìí ó gbọ́dọ̀ ṣe tá a bá fi èèyàn méjì mẹ́ta jófin ó ti di kòríta pé ó ti àti dé kòríta pé kí àwọn èèyàn máa sá pé kíní yìí ti ń bá ti ṣe o ìjìyà báyìí wà ìyẹn ló fún wọn láàyè ohun tó wá padà wà ń fà ni pé ìwà tara ẹni nìkan ẹgbẹ́ yìí ló wà ń bẹ̀ àfẹ́ kúrò orílẹ̀-èdè la ti rí bàbá wa tá à ń darúkọ lẹ́ẹ̀kan bàbá wa Goodluck Jonathan wọ́n wà mí tó ti ń tí bàbá ààrẹ nígbà kan rí Abdulsalam Abubakar mi tó ti ń pẹ̀ tuntun wọn ni pé tó ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí pé bí kíní ìṣe ń lọ yìí o ó dàbí wọ́n ti fẹ́ ìyẹn janlẹ̀ kádàrá òṣìṣẹ́ lóore o òun ò fẹ́ wàhálà inú àwọn èèyàn tó ń bá wọn ṣe tó jẹ́ mínísítà ń gbà yẹn wà níbi tó ti ń jókòó tó ti ń fara dígalẹ̀ pé láyé òun ò ní gbà ìyẹn ni pé tọ̀ìtọ̀ì tó ń jẹ ó ti dùn mọ́ kò fẹ́ kúrò ńbẹ̀ ló ṣe ń jà ìyẹn ìkànnì yẹn tó ní sáìdì òun olóṣèlú pé ẹgbẹ́ wa ló wà ńbẹ̀ àwa la fẹ́ máa ṣe kíni la fẹ́ máa jẹ́ lọ èyí tó tún tẹ̀lé ni pé àìní bẹ̀rù Ọlọ́run téèyàn bá ní bẹ̀rù Ọlọ́run pé gbogbo téèyàn kó jọ èèyàn á fi lọ́jọ́ kan gbogbo pò pé Ọlọ́run ló ní ipò ẹni tó bá dẹ̀ òun ló máa fi ń jọba ẹni tó bá òun ló máa fi ń jolórí pé ẹni tó bá òun ló máa kàn ìyẹn náà wà ń bẹ̀ àwọn kan tó ń fa ẹ̀ tí bẹ̀rù bá wà pé kíní yìí mi gbọ́dọ̀ má ṣe kíní yìí ẹ̀san wà tí ń bá ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá láyé tó yẹ pé ó lè jẹ́ àfọwọ́fà àwọn tó ti ṣe sílẹ̀ ló ń gbẹ̀san ẹ̀ so àwọn nǹkan tó ń fà á lóríṣiríṣi ni pé ibi tá a wà yìí àwọn la gbọ́dọ̀ máa jẹ́ lọ ìlú ìlà làwọn kan sọ pé 16 years làwọn máa fi rúlù 50 years làwọn máa fi rúlù lù yìí kó tó di pé ó dé 16 years wọ́n ní kàn máa lọ àwọn tó tún wà bẹ́ẹ̀ náà sìn ọdún mẹ́jọ tán ṣe wọn ṣe táwọn èèyàn fẹ́ ṣùgbọ́n sìn náà ó kẹ́ni fẹ́ gbà lọ́wọ́ wọn pé àwọn làwọn máa wà ń bẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri bó ṣe ń ṣẹlẹ̀ ní federal level bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní state level tàbá tún wà àwọn tó lọ ń ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin pẹ̀lú àwọn local government chairman lásán bákan náà ló ṣe rí òun ló fà á pé ẹ̀ẹ̀kan rí pé wọ́n fẹ́ ṣèbò abẹ́lé lásán òkú àti sùn lọ wàhálà ti ṣẹlẹ̀ lọ lóríṣiríṣi so ìmọ̀tara ẹni nìkan àwa nìkan èmi nìkan mo fẹ́ wà ń bẹ̀ ẹgbẹ́ mi nìkan ló máa wà ń bẹ̀ ìdí tá a yẹ sọ ní last time tá a sọ ní program tá a ṣe dá ní ọ̀sẹ̀ tó kọjá ni pé ká ní pé tá a bá ti dìbò tán kò ní sẹ́gbẹ́ òṣèlú mọ́ ni kò ní máa sí wàhálà dẹ ìlọsíwájú àwa wà torí pé nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ tí ò lórúkọ yìí ẹ jẹ́ ká wo bàbá Adébáyọ̀ tó ń contest ẹgbẹ́ ẹlẹ́sìn yẹn ẹ wo tábà ní ká wo interview yẹn ká wo bó ṣe ń sọ̀rọ̀ ṣé àsọ pé irú ẹni yẹn kò lọ́pọlọ tó ṣùgbọ́n ó kú bí APC máa déjọba tá a lọ mú pé ayé Adébáyọ̀ bàbá mi ṣe kíní PDP ló máa dé àbí Labour ló máa dé ifun tó bá fẹ́ mú àwọn ẹgbẹ́ á ní àwa tá a fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́tàkó ló fẹ́ mú àwa tá a ṣiṣẹ́ fún ẹ lélẹ́yìí ní gómìnà àná tó lọ ní ìpínlẹ̀ Èkó yẹn Ambode àti dáhùn kan tó dúró pé kò ṣe dáadáa kò tọ́jú ẹgbẹ́ làwọn ti fẹ́ lè kúrò nígbà táwọn èèyàn ń pariwo pé tó ń pariwo bàbá Aṣíwájú Tinubu pé Tinubu ni bàbá yẹn ní kò ṣe àwọn pé ẹgbẹ́ ló sọ pé kò ṣe ohun tó yẹ kó ṣe wọ́n ní kò tọ́jú ẹgbẹ́ mò ń bì lọ́wọ́ ẹnìkan pé kí ló ń jẹ́ pé kò tọ́jú ẹgbẹ́ ta ni ń jẹ́gbẹ́ gan. àwọn èèyàn náà ni. so ṣé owó tẹ kó máa fi ṣèlú yẹn náà ń pariwo pé owó tẹ ní kó máa fi tọ́jú ẹgbẹ́ yìí tó ń bá náwó ìsára sí àárín ìlú dóòun náà ní àwọn ẹ̀bí titi ẹ̀ náà níbẹ̀ náà ṣùgbọ́n tá a bá ní ká wò gbólóhùn tó ń sọ ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni pé owó tẹ́ a ní ká máa fi tọ́jú ẹgbẹ́ yìí ká máa kó sínú ẹgbẹ́ yìí ká máa kó fún yìí àwọn tó pèrè àwọn ẹlẹ́gbẹ́ yẹn àwọn òṣèlú ọmọ wọn lọ sára Haúsá pé bá mi fi ṣiṣẹ́ wọ́n nígbà mo tán bá. wọ́n ní bọ́ yẹn ṣe ń gbà kan nìyẹn gbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ètò òṣèlú yìí o pé láńlọ́ọ̀dù CBA lè mọ ọmọ lọ local government wọ́n á gbà síṣẹ́ ọmọ àgbàṣẹ́ àbámu kan wálé ṣùgbọ́n láńlọ́ọ̀dù yẹn gangan fún ara ẹ̀ ń sìn òun ló fẹ́ gbapò so àwọn nǹkan tó ń fà á lóríṣiríṣi ẹ̀dẹ̀ káwá wò pé òkè ọ̀nà àbáyọ wo ni nínú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ látẹ̀kan àti ń sọ̀rọ̀ ọ̀nà àbáyọ mọ́ ni pé ká ní àwọn tó yẹ pé àwọn tó yẹ pé ń túmọ̀ òfin àwọn tó ń ṣàmúlò òfin àwọn tó ń implement òfin tó yẹ pé nǹkan báyìí lòfin sọ kán máa wò pé ẹgbẹ́ A ló wà ẹgbẹ́ B ló wà
ẹni tó bá ti hùwà tí ò tọ́ kán fìyà jẹ ìbò tán dì lọ́lọ́sùn tán ní wọ́n káwọn kan mọ́ wọ́n kó mọ́ ọ lọ́wọ́ wọ́n fowó ràbò ìjọ tó bá ṣẹlẹ̀ lẹ́ máa gbọ́ pé wọ́n fowó ràbò wọ́n ṣe nǹkan kan ibi tẹ́jọ́ yẹn máa parí sí ìjọ tẹ́ ti gbọ́ yẹn alọ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ nígbà bọ̀ ó kúkú dáa kán má sọ fún wa mọ́ kán kú máa ṣe lóku ooru so ohun tó lè mọ́nà àbáyọ wá ni pé àkọ́kọ́ kófin wà dẹ́ kí bẹ̀rù Ọlọ́run dẹ́ a máa ń sọ kíní kan lórí ètò yìí gbogbo gbà pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kó má jẹ́ pé àwọn pásítọ̀ àwọn ìmáàmù káàkiri pẹ̀lú àwọn oníkà àgbáláyé kó má jẹ́ pé ìgbà tó lóṣèlú bá dé tó bá gbówó wá ní máa bless wọn nìkan kán máa bá wọn sòótọ́ ọ̀rọ̀ dẹ́ káwọn náà máa wàásù fáwọn èèyàn ní chọ́ọ̀chì pé ẹ bẹ̀rù Ọlọ́run pé nǹkan kan ló máa gbẹ̀yìn gbogbo wa gbogbo àwọn olóṣèlú tá à ń sọ yìí pátápátá àti rí wọn ní mosque báyìí àti rí wọn ní church báyìí sí àwọn tó yẹ pé tó bá ti dé ìjọba báyìí ọdún mẹ́rin yẹn wọn ní dé ṣọ́ọ̀ṣì yẹn mọ́. wọn dàbí àwọn tó yẹ pé báwa ní ṣọ́ọ̀ṣì báyìí ìgbà tó la fẹ́ wá sórí ètò ara wo ní balẹ̀ torí gbàdúrà yẹn ara lé ara wo ní balẹ̀ tètè lọ padà church làwọn ń gbé sí ọ̀dọ̀ ránṣẹ́ Ọlọ́run ni wọ́n ń wà kán máa bá wọn sòótọ́ ọ̀rọ̀ then kán máa fi ṣe wàásù then ọ̀nà àbáyọ tí mo tún rí tó wà ń bẹ̀ ni pé tá a bá wo àwọn tó ń sọ pé electoral violence à ń sọ yìí gbogbo jàgídíjàgan kìnnìkan àwọn wo ló ń ṣe àwọn ọ̀dọ́ náà ń lò ọwọ́ tó bá dẹ̀ ti délẹ̀ èṣù á yá lò àwọn ọ̀dọ́ yìí á ṣe pèsè iṣẹ́ fún wọn. wọn lè pèsè iṣẹ́ fún wọn dídí pé tán bá pèsè iṣẹ́ fún wọn wọn lè rí wọn lò lákòókò bò. torí ẹ̀ ni wọ́n ṣe wò pé àwọn ò ní pèsè iṣẹ́ fún wọn bó o bá kúrò ní Ìkẹjà ń sì tó ń lọ sí Yaba abẹ́ẹ̀dẹ́ kòtà mẹ́wàá táwọn kò tún máa gbowó wọn á lówó kan owó àárọ̀ owó ọ̀sán owó alẹ́ owó security owó pan group owó táná ń gbà fún ta ni wọ́n ń kówó yẹn fún ṣé wọ́n lágbára ju ìjọba lọ ṣé ìjọba ò lè mú wọn ni. ìjọba náà ló wà ní ẹ̀. ṣùgbọ́n tó bá ti irú àwọn yẹn tó bá ti. ẹ mọ̀ tó para ní ìjọba òkè. ìjọba òkè ìjọba òkè náà wọ́n ti up national so tó bá lè wọ àwọn nǹkan yẹn kábẹ̀ sí ṣe òfin gbogbo tó wà nílùú pátápátá òfin jẹ́ tó ṣe òfin lọ. bẹ́ẹ̀ni. so tí òfin bá ti wà ẹni kálukú á bẹ̀rù olórí tó fẹ́ lọ́mọ ẹ̀yìn pé ó yá lọ bá mi jápò tí ìbò gbé lọ bá mi báyàn jà á bẹ̀rù torí pé tó bá mú ọmọ ẹ̀yìn tó bá dárúkọ pé lágbájá ló ràn wọn. àtọmọ tó ránṣẹ́ àtẹn tó rán yàn ṣẹ́ àkópọ̀ ni tó kọ́ síbi kan tó bẹ̀ sí rojọ́ tó bá di lọ́la yóò mọ̀ parí pé òun ò fẹ́ kẹ́nìkan jà fóun o bẹ́ẹ̀ nìkan bá jà fóun ọwọ́ ẹ̀ ni o so àádẹ́ ti lọ fílẹ̀ pé kódà á ti lọ sí ọgbà ọlọ́pàá tó ti pé tó bá ti mẹ́nìkan tó dárúkọ òun kọ́ máa mú lọ òun kọ́ lòun ránṣẹ́ àwọn náà bẹ̀rẹ̀ pé ẹni táwọn fẹ́ jà fún yìí because tá a bá wú ọ̀rọ̀ Orúbèbè táwọn sọ ń gbà yẹn tó ń jà ń gbà yẹn ibẹ̀ ni ó wà ní ààrẹ àná ti fi pé má jà fẹ́ mi o jà fúnra ẹ o òun ti kí ẹni tó wọlé kú oríire tètè kúrò ń bẹ o mi n tẹ́ mọ́ bí tí Orúbèbè yẹn máa wà báyìí sí i bóyá bá délé àwọn ọmọ máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé dádì ẹ ṣe wá lọ ń gbára yílẹ̀ bẹ́ẹ̀ òṣèlú Nàìjíríà ti ń dùn Ọlọ́run á jẹ́ ká máa tún máa rí irú ẹ̀ tó fi dádì ẹ ti wá lọ ń gbára yílẹ̀ kí ló dé tẹ̀ ń gbára yílẹ̀ dádì torí mọ̀ pé píkítọ̀ yà wà lórí YouTube báyìí àwọn máa wò pé dádì àwọn tó wò pé dádì ẹ ṣe wá lọ ń gbára yílẹ̀ torí kí ni ọdún mẹ́jọ mọ̀ ti kọjá ó ti tán íńtánẹ́ẹ̀tì òde ń gbàgbé àwọn yòókì ń gbàgbé òun náà là ń sọ iná sí. ẹ̀rọ ilé ẹjọ́ pẹ̀lẹ́ mọ́ bínú wọ́n kàn sí wa ní agbára náà pé àkókò bá wa dọ̀rẹ́ lórí ètò Ojukoju lónìí torí wàhálà tí náà là ń bá káàkiri àtúnfẹ́ lọ kó àwọn òròyìn kan jọ fún ìgbádùn ẹ̀yin ará ilé ká tó wá fi tó yín létí lórí ètò Ojukoju lónìí àti mú kankan mú àti ní kankan dì mú electoral violence yá ìdàrúdàpọ̀ ní àkókò ìbò ìkíní ẹni tó gba káàdì lọ́wọ́ ẹ̀ tó ní pé kó má bàa dìbò ó ti jà í lólè violence ni àbí ẹ̀ ń dáná sun ilé ètò àtúnṣètò bò èèyàn ilé ẹ̀kọ́ fìtẹ́ ń dáná sun ohun tó wá dùn mí bẹ́ẹ̀ ni pé sáàtù mi bá nìkan náà ti ń dáná sun ṣáwọn olóṣèlú kan náà ń ṣe lè àbẹ́yìn tí ẹ fẹ́ kí àwọn èèyàn yín kankan kó débẹ̀ ẹ̀yin náà ń lò ẹ̀yin dáná sun electoral violence ni ẹ̀ ń jugi ẹ̀ ń jùgò níbi ìpolongo ìbò níbi ìwọ́de ìbò níbi gbogbo electoral violence ni kò sí nǹkan tó kàn yín àkókò ìgbà ó wà fún gbogbo ń tẹ́ ẹ ṣe lónìí ọ̀rọ̀ tán ní lọ́la o tẹ́ bá ní pé ẹ fẹ́ torí èèyàn kan kú ọmọ tí wọn ibo ló wà ẹ máa bìíra yín ẹ fẹ́ torí èèyàn kan kú ìyàwó wọn ibo ló wà ọ̀pọ̀lọpọ̀ tó ń wọ́de káàkiri níṣẹ́ kankan ju iṣẹ́ òṣèlú lọ ẹ má jẹ́ ká fọwọ́ ara wa fa wàhálà sórí ara wa eléyìí ìmọ̀ràn tèmi Adéjọkẹ́ tí mo ní fún gbogbo wa lórí ètò Ojukoju lónìí kí n tó dágbére kí Yomi náà kó fi tiẹ̀ mọ́rán tiẹ̀ kó fi kánlẹ̀ káwá dágbére fẹ́yìn ara lé pé ẹ kú gbádùn ìpalẹ̀mọ́ iṣẹ́ ẹ̀tọ́sẹ̀. tọ́ ẹ̀yin ará lé ọ̀rọ̀ Adéjọkẹ́ ti sọ yẹn o mo fẹ́ tí ọ̀rọ̀ yẹn lẹ́yìn ni ìyẹn ni pé electoral violence jàgídíjàgan ẹ rántí ẹ̀mí tó ti kú ta ni wọ́n rántí ẹni tó bá ti kú òní tiẹ̀ gbé o
kó má jẹ́ pé ọjọ́ kejì téèyàn bá kú tán ní Nàìjíríà ó da èèyàn máa wá gé kajẹ lọ́nà ọ̀run kò ní rí bẹ́ẹ̀ fún wa lágbára láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ìbò á dé ìbò á lọ á wá kó àwọn aráàlú ẹni tó ti bá jà ẹni tó ti pè lórúkọ ẹni tó ti nà ọmọ ẹni tó ti bú ẹni tó ti pè ẹni tó ti wà tí ó dá sí báwo lẹ́ ti jọ máa gbé báwo lẹ́ jọ máa ríra yín so ẹni bá ní kẹ́ ẹ lọ fa wàhálà ẹ bèrè pọ́ ọmọ tí wọ́n ń kọ́ kán jẹ́ kọ́ ọmọ yín tẹ̀lé wọn ẹ lọ ẹ gba káàdì yín ẹ dìbò ẹ padà sílé wọ́n káàbò ó tẹ́ yín lọ́rùn kò tẹ́ yín lọ́rùn ẹni tó bá mọ̀ pé kò tẹ́ òun lọ́rùn gẹ́gẹ́ bí olóṣèlú kó lọ ilé ẹjọ́ ẹ̀yin kọ́ lẹ ẹ jà fún a ò ní rí jù báyìí lọ tí ìjọba mẹ́rin tó máa pàdé ìjọba mẹ́rin tó máa pàdé a máa dé pẹ̀lú owó tuntun ni pẹ̀lú owó tuntun láwà sórí ètò ìyẹn ni pé Nàìjíríà ti di tuntun nìyẹn ìyẹn náà máa fi palẹ̀ mọ́ fún ọdún tuntun a ò ní rí jù báyìí lọ Yomi Olayode lórúkọ mi ó dàbọ̀.